Ẹ kú ìkàlẹ̀ ilé lóko lẹ́yìn odi níbikíbi tí ọwọ́jà ètò yìí bá fẹ́ dé. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa, àṣíléwé àti egbò àwọn bàbá wa. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè ṣètọ́jú ara wa láláì ní wàhálà nínú. Bẹ́ ṣe mọ̀ pé lórí ìkànnì yìí mo máa ń tàn mọ́lẹ̀ sí bí a ṣe lè lo ewé àti egbò fún àǹfààní ara wa. Ṣé wá rí àwọn nǹkan yìí, àwọn nǹkan tá a lè ṣe fúnra wa ni. Tó bá pẹ́ ẹ̀yin ṣẹ̀ ń wò mí ní ìgbà àkọ́kọ́ ni, orúkọ mi ni Dr. Aviz Abolade. Mo kí yín pé ẹ kú ìkàlẹ̀. Kí mo mú wá fún wa lónìí, àìsàn kan wà táwọn èèyàn tá a fojú kéré ẹ̀. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé igi tí èèyàn bá fojú ré náà ó máa ń fọ́ni lójú, àtèmi àtẹ̀yin, ojú wa ò ní fọ́. Etí tẹ̀ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ṣé rí àìsàn yìí àìkákún, ó yára pààyàn. Ẹni tó bá mú, ẹ̀yin tẹ́ bá mọ ẹ̀yin àgbàlagbà yóò ti yé yín nínú ilé. Àìsàn tí mò ń sọ yìí à ń pè ní Anasi. Ẹlẹ́gbọ́rú ẹ̀ rí. Orúkọ ẹ̀ náà ni mo sọ yẹn. Ẹ mọ̀ pé oríṣiríṣi fáírọ́ọ̀sì ló wà táwọn olóyìnbó ń sọ lórúkọ. Bẹ́ẹ̀ làwọn bàbá wa náà ní àìsàn, wọ́n ní orúkọ fún àìsàn. Àìsàn yìí à ń pè ní Anasi. Kí là ń pè ní Anasi? Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí. Ẹ̀yin tẹ́ ti subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ ti subscribe ẹ dákun mo bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share àwọn program yìí, ẹ like, torí tẹ́ ẹ bá share ẹ̀ kò dáa. Babaláwo la bá jẹ́ ni pásítọ̀ ni wá ni wòlíì. Ẹ jẹ́ ká share because torí pé àwọn èèyàn kan wà nínú ilé tó yẹ káwọn náà jàǹfààní àwọn nǹkan yìí. Àìsàn tí mo ń sọ̀rọ̀ nípa yìí ó dàbí ooru, nígbà tí ooru bá sú sí yàn, ó máa mú yàn ní inú, ó máa sú bí ooru, yóò sú tó ti yé yín, ó máa sú bí ooru báyìí ni. Ó lè wà níwájú, ó lè wà ní ẹ̀yìn. Ṣé wá rí àìsàn yìí kò gbọdọ̀ jápọ̀ o. Ooru ni ó máa dàbí ooru, ó máa sú winirinrin, tó bá kú á tún bọ́ síbòmíì. Ṣé rí bó ṣe ń lọ yẹn díẹ̀ ló máa ń lọ. Kò gbọdọ̀ jápọ̀ mọ́ra wọn. Tó bá pẹ́ yìn ló ti bẹ̀rẹ̀, kò gbọdọ̀ wá síwájú kó jápọ̀ mọ́ra wọn. Tó bá ti jápọ̀ mọ́ra wọn, babaláwo tí ń wo ké ò sí o. Igba abẹ́rẹ́ ò sì rán. Tó bá fi lè jápọ̀, kán lọ wá aṣọ funfun kán fi palẹ̀ ẹni yẹn mọ́, kó má dòórùn lẹ̀ ládùúgbò. Àtèmi àti yín àní sánkú, àní fọjọ́ ọlọ́jọ́ lọ. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run ní fi dè wá mọ́lẹ̀. Ọlọ́run ní fi omi ara wa, iṣan ara wa kó fi dè wá mọ́lẹ̀. Ṣé wá rí àìsàn yìí, ó bẹ̀rù. Bó ṣe burú nínú àìsàn tó ya wèrè jù, tó máa yára pààyàn, ó ní àìsàn Anasi yìí wà. Ẹ wá rí bó ṣe wá ya wèrè yẹn, bó ṣe burú tó yẹn, òun náà bẹ̀rù. Kí wá ní èèwọ̀ rẹ̀? Nǹkan kékeré náà ni. Èèwọ̀ ẹ̀ nǹkan kékeré ni. Ṣé rí ẹyin adìẹ tádìẹ bá pa tó papò, pòlòfò ẹyin adìẹ tádìẹ ti pa ọmọ pòlòfò ẹ̀, ẹ lọ́ kó kúnná dáadáa. Tó ti kúnná, ẹ kú sójú ẹ̀, ojú Anasi yẹn ẹ kú sójú ẹ̀, ó máa fọ́, ó máa dàbí àléfọ́. Ẹ kú sójú ẹ̀, ìyẹn parí síbẹ̀ yẹn. Ẹ rí pé nǹkan kékeré ni. Ó burú o. Ó ti yé ẹ̀yin àgbàlagbà tẹ́ wà nínú ilé tẹ́ ń wò mí, ẹ ti mọ irú nǹkan tí mò ń sọ. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀ tó tún jẹ́ èèwọ̀ àìsàn tí mò ń sọ yìí, ó yára pààyàn o. Ó yára pààyàn. Tó bá fi lè jápọ̀, tó bá jápọ̀, kò sẹ́rọ̀ ẹ o, kò sóògùn ẹ o, aṣọ funfun ló tún kù. Ẹni tí àìsàn yìí bá mú, ẹ lọ bá mi wá obì góró
obì ó lè jẹ́ funfun ó lè jẹ́ pupa. Obì yẹn kó wá jẹ́ obì tó ti gbẹ, obì gbígbẹ. Ó yẹ ẹ lọ̀ ṣé ẹ ti lọ̀ tó ti kúnná, ẹ pé nǹkan kékeré ni. Ọ̀pọ̀ kọ́ lóògùn bàbá ọ̀pọ̀ kọ́ lóògùn. Ṣé a ti lọ̀ tó ti kúnná, ó yẹ ku obì yẹn ẹ kù sójú ẹ̀, bó ṣe ya wèrè tó, bí àìsàn yẹn ṣe ya wèrè tó, ó lójo, kò ní jápọ̀, ó máa kú síbẹ̀ ni. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ìkànnì yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àbùsí ntolókun, àbùsí ntọlọ́sà, owó ò ní wọ́n lọ́dọ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa, porogodo ayé ò nílù fún wa jó. Níbikíbi tẹ́ ẹ ti ń mú owó, tẹ́ ẹ ti ń ra data, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Mo dúpẹ́ lọ́wọ́ yín lólùfẹ́ mi pátápátá, ẹ̀yin tí ẹ ń fún mi ní ẹ̀bùn, ẹ̀yin tí Ọlọ́run mọ̀, ẹ̀yin tẹ́ ẹ ń fún mi lówó, ẹ̀yin tẹ́ ẹ ń fún mi ní data, ẹ̀yin tẹ́ ẹ ń fún mi ní card, ìlọ́po Ọlọ́run bá mi ṣe fún yín. Àdìpèlé ẹ̀san, níbi tẹ́ ẹ̀rọ kan rí sí, ẹ̀rọ rẹ̀ ń bẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run, ní nǹkan tó kẹ́ ẹ torí kan, ní ráwọn owó porogodo ayé ò nílù fún gbogbo yín jó. Ẹ̀yin aláàánú mi, ẹ̀yin náà, oore tẹ́ ẹ̀rọ kan lọ́lọ́run bá mi fi ta yín lọ́rẹ. Àánú Ọlọ́run kò ní fi gbogbo wa sílẹ̀, taya tọmọ tẹbí tará. Orúkọ mi ni Dr. Aviz Abolade. Tó bá dìgbà míì, màá tún méde tó tún yàtọ̀ sí eléyìí wá. Fún ìbéèrè ẹ lè pè mí sórí àwọn nọ́mbà mi, ẹ pè mí, màá dá yín lóhùn. Ire o, ó dìgbà kan náà.